ẹ̀yin ará mi nínú Olúwa atúrí mi ìgbọràn kẹbíyẹrì agbede gbébo orin ayọ̀ ó ga ọ bàbá rí gbọ́ pé íńtánẹ́ẹ̀tì láti gbọ́ yìí o àbá wọn gbé láàfin àti ẹ̀mọ́ ẹni tó ń jẹ́ ọmọ ìgbéra yìí mi ì rí rí mi ì rí wọn rí ó ga jù ẹ mọ̀ pé kábíyèsí ó ti rán ìyàwó ẹ̀ lọ sílùú òyìnbó sí London ọmọ ọlọ́mọ àjẹpẹ́ ayé àjẹpẹ́ ayé bẹ́ẹ̀ ni Naomi àti ọmọ ẹ̀ àbọ̀ ọlọ́run adájú àwọn ogun ọ̀run náà ń ṣe olùṣọ́ fún lọ́hùn àwọn ní security ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́run ti dá kò ṣe farawé. jẹ́ẹ̀tì tí kábíyèsí tó rà òun ló sọ pé ṣe ló ràn wọ́n ní stomach kábíyèsí sọ pé ṣẹ́rí jẹ́ẹ̀tì tóun rà ẹ̀ ojú lẹ fi rí ètè yín ò ní bà ẹ lè máa rí gbogbo ara ẹ̀ bó ṣe ń ṣàìnà pẹ̀tẹ́ ẹ̀ lè rí inú ẹ̀ ẹ fẹ́ jì ní ẹ fẹ́ kábíyèsí yẹn adákẹ́jà gbáà ní gbogbo èèyàn ń tọ́jú yẹn kábíyèsí báwo ni kábíyèsí ṣe soft báyìí báwo ni kábíyèsí ṣe kinní báyìí wọ́n rò pé oògùn wọn ló mú kábíyèsí yẹ̀yẹ́ náà tùṣù ẹ̀ títí kan millions generation oògùn wọn ò lè mú kábíyèsí àti Naomi àti Tádéníkàwò níbo ni wọ́n fẹ́ jí ni mo rántí rí mo sọ fún yín pé babaláwo kan máa gbowó wọn jẹ náà ṣeré òfò náà máa mú atẹ́gùn náà máa mú ṣẹ́gun ta ló lè gba atẹ́gùn mú òhó atẹ́gùn tẹ̀ ń rí tó fẹ́ káàkiri tó fẹ́ wá yẹri ta ni ògbójúlóògùn tó lè sọ pé atẹ́gùn yẹn kóun fẹ́ dì í mú ọlọ́run ò lè má atẹ́gùn náà what are you saying? wọ́n bá ní ọtíjọ́ yẹn ṣá wọn ò rórun sùn àbí tó máa sá kúbẹ́kúbẹ́kú tẹ́ ẹ̀ sá kiri ìjọ́ kan báyìí wọ́n kàn máa rí kúhe ni because àfi tó bá padà lẹ́yìn Naomi o àìjẹ́ bẹ́ẹ̀ I trust my God. wọ́n jẹ́rìí bàbá tí mo ní ó lágbára ju ayé lọ wòlíì mi ọba mi kò jẹ́ fi mí tọrẹ fèṣù láti dá lóró mo jẹ́rìí rẹ̀ abiyamọ lọ́lọ́run mi kò jẹ́ fi mí tọrẹ á gbé wa lékè dandan á ṣẹ́gun fún ni wòlíì mi ọba mi kò jẹ́ fi mí tọrẹ fèṣù láti dá lóró bẹ́ẹ̀ ni mo jẹ́rìí bàbá mi ọ̀gbanigbani tó ń gba ẹlẹ́ṣẹ̀ là ọ̀gbanigbani tó ń gba ọmọ aláìní bàbá aláìlénìyàn ọlọ́run mi ni òun ló tún jẹ́ ògbéni níjà kẹ́rù òbọ níjà ṣe rí gbogbo qualification dáàdi wa Almighty God no one like you ọba tó wà lẹ́yìn àwọn ọmọ ọlọ́run tó wà lẹ́yìn àwọn olóòótọ́ tó kọ̀ láti ti òṣìkà lẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́run mi ló jẹ́ bẹ́ẹ̀ oh my God wọ́n ló lórí ó rò pé kèrèmí ni ní nǹkan tí kábíyèsí ń bá wọn fà bàbá mi àtọlọ́run mi wọ́n rò pé bóyá bí kábíyèsí ṣe wà ní orí ìtẹ́ orí àpèrè bàbá ẹ̀ pé wọ́n fi pé just lásán ni ẹni tọ́lọ́run ti yàn látòde ọ̀run wá tó dẹ̀ yan olólùfẹ́ ẹ̀ látòde ọ̀run wá ló ṣe Naomi tó dẹ̀ yan ọmọ gidi fún wọn látọ̀run wá ẹ wo bó ṣe ń sá eré àánú wọn kàn ṣe mí nítorí pé wọ́n ní tẹ bá lé ní tá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ tó bá ti sún kábíyèsí kan ògiri àyàyàyàyà wọn ò mọ nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ bẹ́ẹ̀ kan ṣọ́ra ẹni ń ṣe ibi kó ṣọ́ra kó yé bá ọ̀tẹ̀ lọ now ibi tó ká Mariam lára
wọ́n ní ṣe ló lọ sí báǹkì pé òun náà fẹ́ lọ ra jẹ́ẹ̀tì. Ṣé jẹ́ẹ̀tì tí kábíyèsí tó fi ń yangàn fóun, tó fi ń sọ pé ojú làwọn fi rí ètè wọn ò ní bà, pé tìtorí àfọ̀ àwọn náà òun náà fẹ́ lọ rà. Ta ló fẹ́ fi yangàn fún? Wọ́n bó ṣe dé báǹkì, wọ́n wá sọ pé òun fẹ́ gba loan. Wọ́n ní lóònù oyè báyìí báyìí pé òun fẹ́ fi ṣe nǹkan báyìí báyìí. Wọ́n ní òun fẹ́ fi ṣe nǹkan báyìí. Wọ́n ní ó dáa, fine. Wọ́n rí kó lówó. Èmi ò mọ owó tán ní tán sọ pé ó lówó. Ẹni tí ò ní fame. Wọ́n mọ̀ pé fame ọ̀tọ̀, ayé owó ọ̀tọ̀, ayé ọlá ọ̀tọ̀, ayé kán rí èèyàn láwùjọ, kán recognize ẹ̀, ayé yẹn ọ̀tọ̀. Ayé kó lọ bá àwọn dignities, kó jáde kán rí pé yes, kéèyàn léléyìí, ìyẹn ọ̀tọ̀. Mélòó la fẹ́ sọ? Ká gbogbo àwọn qualification nǹkan tó ń jẹ́ pé kéèyàn máa mọ̀yàn láàárín ìlú, láàárín àwùjọ, láàárín Nàìjíríà. Ẹ rí Tasha, kíní kan Tasha. Ọmọ ìlú ẹ̀ ni o. Wọ́n ròyìn pé ṣé gbogbo wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Wọ́n mọ̀. Wọ́n ní ìyẹn bloody full ẹ̀. Ọmọ ìlú mi nìyẹn. Èmi wìrà ní girl yẹn, ní lady yẹn. Ẹ rí nǹkan tó ń fojú wọn rí ní housing. Àwọn yẹn náà máa sọ pé àwọn eléyìí, àwọn dignities làwọn yẹn. Àwọn èèyàn pàtàkì, àwọn women of substance women. Irú àwọn yẹn tó bá fẹ́ kábíyèsí, àwọn èèyàn mọ̀ pé yes, pé kábíyèsí náà mọ̀ pé òun fẹ́ yàwó. Tó rán máa bá wọn fi owó káàtì. Owó títí ẹ̀, owó ẹ níbi tí owó àwọn government officials wà. Ó lóun lówó, mi ò mọ ibi tó ti rówó ẹ̀. Ó lówó ni ò lè tọ́jú àwọn ọmọ ẹ̀. Ó lówó ni ò lè tọ́jú ọkọ ẹ̀. Ó lówó ni ò ní gbé ọkọ ẹ̀ lárugẹ. Ó sáré wá sọ́dọ̀ kábíyèsí. Kí ló ń wá? Òṣì àtòṣì, ìranù. Ó sá fọmọ mọ́ta lẹ̀. Ó ń ṣòṣì. Ó náà ní tó ti wá tẹ́ lọ́dọ̀ kábíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Wọ́n ló lọ sí báǹkì o. Wọ́n ló ní òun náà fẹ́ ra jẹ́ẹ̀tì. Wọ́n wá wo àwọn tí báǹkì wá wo gbogbo nǹkan tí collaterals àti everything. Wọ́n emphasize gbogbo income ẹ̀. Wọ́n ní kò tó ìdajì. Kò tó ìdajì owó tó request. Therefore, wọ́n cancel ẹ̀ pé madam kò lè ṣeé ṣe. Kì í ṣe irú yín là ń fún ní irú lóònù yẹn. Àwọn tó ń lo jẹ́ẹ̀tì, wọn ò mọ irú àwọn tó ń lo jẹ́ẹ̀tì. Abeg. Ẹ̀yin èèyàn wa, mo yìí máa fún yín torí story yìí gùn. Mo yìí máa fún yín ní part 2 ẹ̀. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí mi. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé, God bless you. Bye.